This is terrible. Ẹ̀yin olórí burúkú tẹ̀ wá jí wọn gbé kíni. Eléyìí ló yìnbọn tó yìnbọn. Eléyìí wọ́n ló yìnbọn. O ò ní ṣoríire. Bẹ́ẹ̀ ni o ò ní ṣoríire. Ẹ̀lú ẹ má fọkàn, ẹ má fọkàn o, ẹ má fọkàn o, ẹ má fọkàn o. Ẹ̀ṣí gbàdá lórí èṣù. Ẹ̀ṣí gbàdá lórí èṣù. Báwo alájù yín lọ bẹ́yìn ilẹ̀ jù wá lọ ẹ̀ṣí gbàdá lórí èṣù. Wọ́n ní Coup máa wáyé ní Nàìjíríà. Ànígbà o àwa Yorùbá nation. Ànígbà àti fárígá kò ní sí Coup ní Nàìjíríà. Àwa Yorùbá nation àsọ fún yín wípé ànígbà kẹ́yìn ìjọba ológun kẹ́ ẹ gbàjọba. Àìjẹ́ bẹ́ẹ̀ Yorùbá nation òun la fọwọ́ sí. Kogi State láwa o láti wà ní Kogi State àwọn sójà tí wọ́n gbé wá àwọn sójà àwọn Fúlàní wọ́n ti wà ní Kogi State báyìí ní Kaba ní àwọn sójà wọn yẹn nìyí o. Àwọn sójà yẹn nìyẹn o àwọn sójà tó wà ní Kaba tó kó wa tó fẹ́ wá jagun nílẹ̀ Yorùbá àwọn sójà tó ń kó wa tó fẹ́ wá jagun nílẹ̀ Yorùbá lélẹ́yìí o wọ́n pọ̀ gan o àwọn Fúlàní wọ̀nyẹn nìyẹn o Fúlàní sẹ́ẹ̀rí wọn báyìí àwọn Fúlàní nìyẹn o àwọn Fúlàní tó kó wa àwọn Fúlàní tó kó wa tó fẹ́ wá jagun nílẹ̀ Kaba sẹ́ẹ̀rí wọn báyìí àwọn nìyí o lótìtọ́ lódodo mi ò lè dúró kí n kámẹ́rà wọn mo tún máa padà sẹ́yìn báyìí mo máa padà sẹ́yìn tẹ́ máa rí wọn tí màá máa kámẹ́rà wọn náà lórí mẹ́chìn sójà wọn yẹn nìyẹn o àwọn sójà wọn yẹn nìyẹn wọ́n pọ̀ gan o wọ́n tó battalions wọ́n ṣe sọ gbogbo ilé wọ́n máa gbọ́ báyìí ṣe rí wọn báyìí àwọn sójà wọn nìyẹn Fúlàní ní gbogbo wọn Fúlàní ni wọ́n o lọ́tún lósì sáré mo ṣe ń kámẹ́rà báyìí lọ́tún lósì Fúlàní ni wọ́n o wọ́n dẹ̀ dẹrù púpọ̀ àwọn mọ́tò tó gbé wọn wọ́n kó aṣọ Fúlàní wọ́n kó aṣọ sójà sí wọn lọ́rùn ni sẹ́ni wọn báyìí lọ́tún lósì gbogbo ilé kẹ́ máa gbọ́ àwọn nìyẹn o àwọn sójà tí ó fẹ́ wọ́n bá wa jagun nìyẹn o mọ́tò tó ṣíwájú lélẹ́yìí gbogbo ilé kẹ́ máa gbọ́ o tẹ́tí rí wọn mi ò lè dúró kí n kámẹ́rà wọn kó má di pé wọ́n pa mí náà. ẹ máa wo iwájú yẹn ẹ wo àwọn bọ́ọ̀sì tó ń kọjá tí wọ́n ń kó àwọn sójà yìí ẹ wo wọn jẹ́ zoom wọn ẹ wo bọ́ọ̀sì ńlá láwọn yìí àwọn sójà náà kó ẹ máa wo wọn bẹ́ẹ̀ yẹn bọ́ọ̀ ṣe ń kọjá o ẹ máa wo wọn àwọn bọ́ọ̀sì ńlá láwọn iṣẹ́ ti rí wọn sójà náà kó ẹ máa wo bọ́ọ̀ ṣe ń kọjá o mo fẹ́ kẹ́ ẹ rí ilẹ̀ Yorùbá náà wà Ondo State náà ń gbà kọjá yìí o Ondo State náà ń gbà kọjá yìí ẹ máa wo iye tí bọ́ọ̀sì wọn yẹn jẹ́ o tán ṣe ń lòdù wọn kọjá wọ Ondo State o Ọmọlúkà ló ń sọ̀rọ̀ o eléyìí ò ń ṣe pé wọ́n fi pàtàn o wọn ò fi eléyìí pa ìtàn wọn ò fi ṣe pé wọ́n fi sọ̀rọ̀ o n tí mo rí korokoro leléyìí o ẹ máa wo wọn bẹ́ẹ̀ yẹn o ṣé ń ka bọ́ọ̀sì wọn yẹn bọ́n ṣe ń kọjá ẹ máa wo o ṣé ẹ ti rí bẹ́ẹ̀ yẹn bọ́ọ̀sì yẹn ti di mẹ́ta bẹ́ẹ̀ yẹn kẹta ni ṣé ń ka bẹ́ẹ̀ yẹn bọ́ọ̀sì ẹyọ kọ̀ọ̀kan ẹ̀ ń kó èèyàn 30 ṣé ti mo yí 1 2 3 4 ló ń lọ yẹn o ṣé ń ka 1 2 3 4 5 6 ẹ ti di blue yìí ni 6 7 ló ń bọ̀ lẹ́yìn bẹ́ẹ̀ yẹn máa wo o this is the 7th ṣé ti di 7th yeah another one tún bọ̀ bẹ́ẹ̀ yẹn máa kà o kẹ́ mo iye tó jẹ́ tó ń kọjá lọ o tèmi fúnra mi rí ni o look at it 7 ẹ ti rí 8 bẹ́ẹ̀ yẹn tó ti kọjá 8 ló ń kọjá òun lẹ̀ ń wò yìí òun ló kọjá tẹ̀ ń wò yìí another one tún máa kọjá bẹ́ẹ̀ yẹn o that is number 9 ẹyọ kọ̀ọ̀kan wọn kó 30 bọ̀ bẹ́ẹ̀ ṣe ń wò wọn nu mọ́tò yìí ẹ ti rí pé wọ́n kó ju 30 lọ this is coastal bus bẹ́ẹ̀ ṣe ń rí ẹ ti rí pé wọ́n kó ju 30 lọ ẹ tún wò bẹ́ẹ̀ yẹn o another one that is 10. ṣé ẹ ti rí fídíò tí mo fi hàn yín kí ni àwọn òbítíbitì ọlọ́pàá ń ṣe láàrin ìlú níbo ni wọ́n ti ń bọ̀ níbo ni wọ́n ń lọ. ọ̀rọ̀ yìí gba àpérò láti mú wá sí etí ìgbọ́ ẹ̀yin ọmọ Yorùbá
wípé ìmọ̀ràn àwọn ọmọ ìjọba Nàìjíríà alleged information tá a gbọ́ ni wípé ó ṣeé ṣe kí wọ́n ṣe coup d'etat kó tó di year 2023 kan dìbò. Tí wọ́n bá dé ṣe bẹ́ẹ̀ wọ́n ti ní plan kan wà tó jẹ́ concrete plan ni wọ́n ti ní ni wọ́n ṣe ń kó àwọn àmì wọnú ìlú láì ṣe pé ogun ti ṣẹlẹ̀. Àwọn wo ni wọ́n ń kó àwọn àmì wọ̀lú fún? Ṣé agitation tá fẹ́ ṣe Yorùbá nation rally tá fẹ́ ṣe lọ́n ṣe ń kó àwọn àmì wọlé ni àbí ń kó àwọn àmì wọlé torí nǹkan míì? Ó jọ gàtè kò jọ gàtè ó fẹsẹ̀ méjèèjì tiro. Kí làwọn àmì ń ṣe láàrin ìlú? Kí ni òbítíbitì àmì ń ṣe láàrin ìlú? Ṣé kò mú ìfura dání? Èyí mú ìfura tó pọ̀ dání. Àwọn èèyàn tó ń ti àwọn olóyè Sunday Igboho tí wọ́n ń pariwo wípé kẹ́ ẹ bọ́ta kẹ́ ẹ lọ ṣe rálì ká lọ ṣe rálì, àwọn bàbá yìí ń lo diplomacy ni. Wọ́n fẹ́ ìtàjẹ̀sílẹ̀ ọmọ Yorùbá ni wọ́n ṣe ń lo ọgbọ́n ni wọ́n ń lo ọgbọ́n wọ́n ń lo diplomacy láti ṣe gbogbo ohun tí wọ́n ṣe. Wọ́n fẹ́ ikú àwọn ọmọ Yorùbá. Ṣùgbọ́n ìjọba Nàìjíríà ìjọba jẹgúnjẹran ni wọ́n. Kí ni wọ́n ń kó òbítíbitì àmì ṣe nínú ìlú tí ì bá ṣe pé wọ́n ti ní plan tó jẹ́ concrete plan? Ṣé lórí àwọn ọmọ Yorùbá nation ni wọ́n ní plan lórí ni àbí wọ́n ní plan láti gbàjọba kó tó di year 2023 kan tó ṣe election? Ọ̀rọ̀ yìí wá jẹ́ ní tó jẹ́ pé ó jẹ́ ohun tó ń kọ àwọn ọmọ Yorùbá ló ń kọ wọ́n lóminú. Ló jẹ́ ká wá mú ọ̀rọ̀ yìí wá sétí ìgbẹ̀yìn ọmọ Yorùbá kẹ́ẹ̀rí wípé ó dáa ká gbáradì. A ní ìdí ìgbáradì gidi lórí rálì tá a fẹ́ ṣe nítorí pé rálì kéréje ti ń wáyé ní gbogbo ìgbèríko nílẹ̀ Yorùbá. Mo kí gbogbo àwọn tó ṣe rálì ní Ogun State, gbogbo àwọn tó ṣe rálì ní Ògbómọ̀ṣọ́, gbogbo yín pátápátá la kí ẹkú ẹ̀fọ́mọ ènìyàn ṣe. Ẹ̀yin tẹ́ ẹ filé àtọ̀nà yín sílẹ̀ tẹ́ ẹ jáde rálì, gbogbo yín pátá la kí pé ẹkú ìfọ́mọ ènìyàn ṣe. Ìgbòho ní ká kí yín, Sunday Igboho ní ká kí yín ká ṣe yín pẹ̀lẹ́. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ jáde fún rálì ní gbogbo ìgbèríko nílẹ̀ Yorùbá tẹ́ ẹ fi ẹ̀hónú yín hàn. Tẹ́ bá ti wo ojú amóhùnmáwòrán yín ẹ máa ráwọn fídíò tí mò ń fi hàn yín tó jẹ́ pé rálì tí wọ́n ń ṣe nílẹ̀ Yorùbá, àwọn rálì kéréje tí àwọn èèyàn ń ṣe, àwọn èèyàn dẹ̀ ń dìde wọ́n fi ẹ̀hónú wọn hàn. Ẹ̀yin ìjọba Nàìjíríà ẹ súnmọ́ bí ẹ gbọ́ mi. Kí lóhun tí Sunday Igboho ṣe tẹ́ ẹ fi declare Sunday Igboho ní wanted? Ṣé rò pé Sunday Igboho ló wà lórí ìjàngbara yìí nìkan ni? Àwọn èèyàn mà ti ń dìde tẹ́ ẹ bá mọ̀ kẹ́ lọ mọ̀ wípé kì í ṣe Sunday Igboho ṣàwó baba dami nìkan ló wà lórí ìjà òmìnira Yorùbá nation yìí. Àwa Yorùbá sì ń lo diplomacy ni, ṣùgbọ́n àwọn Biafra ń kọ́ wọ́n gbà lẹ́yọ fẹ́yìn ìjọba Nàìjíríà nítorí pé wọ́n mọ̀ wípé ìjọba jẹgúnjẹran nìyí. Ìṣẹ́jú kan kẹ́ ẹ wo àwọn ẹ̀yà kan ní Biafra, àwọn Niger Delta gan wọ́n ti wá kóra wọn jáde, àwọn commandant tí wọ́n ti kóra wọn jáde wípé tí wọ́n bá fi Nnamdi Kanu sílẹ̀ mẹ́wàá máa ṣẹlẹ̀ ní Nàìjíríà kó tó di pé election ṣẹlẹ̀. Àwọn Niger Delta militant gan ti wá kóra wọn jọ wípé àwọn fẹ́ bá ìjọba Nàìjíríà fa wàhálà pé tí wọ́n bá ti fi Nnamdi Kanu sílẹ̀ nítorí pé ìjọba Nàìjíríà ò bọ̀wọ̀ fún òfin Nàìjíríà. Tí wọ́n bá bọ̀wọ̀ fún òfin Nàìjíríà ni wọ́n á ti fi Nnamdi Kanu sílẹ̀. Kí ni Sunday Igboho ṣe tẹ́ ẹ fi declare Sunday Igboho ní wanted ní Nàìjíríà? Ṣùgbọ́n torí pé àwa Yorùbá ara àfibiṣólóore ni wá. Yorùbá jẹ́ àfibiṣólóore. Tí n bá ṣe pé ajá àfibiṣólóore, èèyàn mélòó ló jáde nínú ẹ̀yin àgbààgbà ọmọ Yorùbá, nínú ẹ̀yin politician alẹ́ Yorùbá, nínú ẹ̀yin ọba alẹ́ Yorùbá tẹ́ ẹ sọ wípé kán fi Sunday Igboho sílẹ̀? Ìjọba Nàìjíríà
à ń fàsìkò yìí sọ fún yín wípé àwa Yorùbá nation a fẹ́ kẹ́ ẹ rìlíìsì olóyè Sunday Igboho. àwa náà ń dìde wípé àwọn ò ní wàhálà bá ìjọba Nàìjíríà fà torí pé àwa ò kì í ṣe àwọn Biafra. àwọn ò dẹ̀ ní ìbọn láti fi bá ìjọba Nàìjíríà jà, ṣùgbọ́n àwa ó rọ̀ wọ́n wípé kó tó di pé omi ti ẹ̀yìn bọ̀gbìn wọn lẹ́nu kó fi olóyè Sunday Igboho sílẹ̀ ní wàrà ṣẹṣà, nítorí wípé Igboho ò ṣe ẹ̀ṣẹ̀ kan nínú Nàìjíríà kó tó di wípé wọ́n declare wanted. nítorí pé nínú òfin Nàìjíríà provision wà ń bẹ fún self determination. tá a bá wá rí èèyàn tó dìde fún self determination ní Nàìjíríà mi rò pẹ́ṣẹ̀ ni. Sunday Igboho sì ta ẹ̀jẹ̀ yẹn kan sílẹ̀ ní gbogbo rálì tá a ṣe nílẹ̀ Yorùbá pátápátá tó fi di wákàtí ọ̀wọ̀ tí mò ń sọ̀rọ̀ yìí. kí wàá nìdí tẹ́ ẹ fi sọ wípé Sunday Igboho wọ́n declare ní wanted láìṣẹ̀ láìrò. àwa wá ń rọ̀ yín o, à ń rọ̀ yín kó tó di pé omi ti ẹ̀yìn bọ̀ gbé yín lẹ́nu, nítorí pé àwa náà mọgbọ́n tá a lè dá o láì gbébọn láì gbé àdá, nítorí pé a mọ̀ wípé Yorùbá ilẹ̀ Yorùbá a kì í fẹ́ wàhálà. à ń rọ̀ yín ìjọba Nàìjíríà ẹ fi olóyè Sunday Igboho ẹ declare kẹ mú wanted tẹ́ ẹ fi sí lórí kẹ́ ẹ gbé kú o. à ń rọ̀ yín à ń bẹ̀ yín nítorí pé tẹ́ ẹ bá sún akọ ògiri ìntà àfẹ́ ṣe a máa ṣe fún ìjọba Nàìjíríà. ìyẹn báyẹn o àwògede ń gbé ọ̀rọ̀ kan tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà. ẹ̀yin ọmọ Yorùbá mo fẹ́ kẹ́ ṣe kíni kẹ́ ẹ tẹ́tí lẹ́kọ̀ọ́ kẹ́ ẹ tẹ́tí gbẹ̀rẹ̀ jẹ́ kẹ́ ẹ gbọ́ mi, nítorí pé owó tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe owó tí wọ́n ṣe ní Nàìjíríà àwọn èèyàn ti ń ná fèkì owó yìí o. ẹ̀yin ìyá lọ́jà, ẹ̀yin bàbá lọ́jà, ẹ̀yin ìyá wa, ẹ̀yin màmá wa, mo fẹ́ kẹ́ ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ kẹ́ ẹ gbọ́ mi wípé ẹ fura o, ẹ má jẹ́ kí wọ́n ná fake money fún yín, nítorí pé fake money ó ti ń circulate nínú ọjà Nàìjíríà. ẹ dẹ̀ mọ̀ wípé ẹ̀yin èèyàn ẹ ń ṣe wàhálà báyìí kó tó di wípé ẹ rí owó méjì mẹ́ta láti tùjọ. ẹ má jẹ́ kí àwọn èèyàn lu jìbìtì fún yín o. èyí la fi ń ṣe ìkìlọ̀ fún yín wípé ẹ tẹ́jú yín sílẹ̀. owó tó bá máa fún yín tó bá ti rí pé owó tó fún ẹ yìí ọpẹ́ ò mọ́ sí, jẹ́ kí èèyàn bíi méjì mẹ́ta jẹ́ kó rí kán bẹ́ẹ̀ kà á kó rí pé owó yìí owó gidi ni. ẹ má jẹ́ kí wọ́n lo 419 fún yín, nítorí wípé ojú ni alákànfin ṣọ́rí. Yorùbá nation shall surely stand one day. ó dàbọ̀ ó dìgbà kan náà.